lábàáyíká kọrin ọpọlọ. Jayọ̀ ńlá ni mo ń jẹ́, mo fi anniversary. Òun lọ́wọ́ àṣẹlẹ̀ ní okun nígbà ìbẹ̀rẹ̀ wa bí. Àwọn náà wà láàrin. Àbẹ̀ níbẹ̀rẹ̀ yìí wá. A ń ṣe lórí yìí ìṣìlẹ̀ àbáríkà lè máa bá pàdé o. Nínú Jayọ̀ ńlá wọn jẹ́, mo fi anniversary. Starting from on the 22nd. Ẹgbẹ́ kejìlélógún oṣù karùn-ún ìyá 2026 owó àwọn abẹ́rẹ́ sinimá nationwide alábí ọ̀rẹ́ ẹ̀jí bọ́ra ẹ̀yìn tí wọ́n ẹ bá wà jáde ẹ̀ṣẹ̀ pàṣẹ ọgbọ́n ń bẹ níbẹ̀ òye ń bẹ níbẹ̀ kọ́mẹ́dì ń bẹ níbẹ̀ yìí bá. Wà entertaining lábàáríká dáadáa. Entertainment 100% Alabi. Lọ́wọ́ nínú múfì Jayọ̀ ńlá ni mo jẹ́ anniversary lógúnlógún. Lábàáríká yìí àdúgbò ìfọ́lọ́ wọn bá ẹ káàbọ̀ sí agbára máa ṣẹ́gun. Wọ́n ní mo lẹ́rù kúrò nínú ìsáyé bọ̀sì. Wọ́n ní nǹkan ìmọ̀ àṣọ̀tẹ̀ kó apá. Àwọn ni mo kárí ṣọ́dá sókè wọ́n ga pa. Ọ̀gá ńlá, 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 bọ́ọ̀sì. Jayọ̀ ńlá ní ìmú jẹ́ Jayọ̀ ńlá ní mo jẹ́. Jayọ̀ ńlá ní ìmú jẹ́ Jayọ̀ ńlá ní mo jẹ́. Wọ́n wáyé mi wá jẹ́ Jayọ̀ ńlá ní. Jayọ̀ ńlá ní mo jẹ́ Jayọ̀ ńlá ní mo jẹ́. Jayọ̀ ńlá ní ìmú jẹ́ Jayọ̀ ńlá ní mo jẹ́. Wọ́n wáyé mi wá jẹ́ Jayọ̀ ńlá ní mo jẹ́. Ó Jayọ̀ lè lọ. Appreciate you about that show. Nobody president. Oje Bọ́lájí Àmúṣe, Agnes Babaláti, thank you, Meshe. Kọ́lá ìjẹ́ president ló tẹ́ka àkọ́kọ́ dárúkọ yìí. Àwọn POT bẹ́ẹ̀ níbí. Board of Trustees lára àbákalà gbẹ̀kọ́lé. Dáàmì ọ̀, kí ni ọmọ Kòsókó? Kòsókó ìgà, Kòsókó ìbàjẹ́ ilé-jílé. Bàbá bíbè ni bàbá Ṣọlá o. Ẹ̀kọ́ kálẹ̀ níbẹ̀ yẹn. Ẹ̀ẹ́gbọ́n mi Ọlọ́run. Ọmọ Ọlọ́run ẹ̀kan lẹ́gẹ́ ní òyìnká. Ìgẹ́gẹ́ ní òyìnká ọ̀dùn. Ọlọ́run ẹ̀kan lẹ́yìn kù sẹ́wọ̀n. Àlẹ́ àṣà burú má kú. Ìyá ti bẹ̀ lórí YouTube 1, 2, 3. Ẹ lọ sí Yinka Quadri TV. Ẹ máa bá níbẹ̀. Àbúrú má kú ọ̀jìbọ̀. Alábí òwe rẹ̀ lọ́tọ̀ brọ́dà àmì ọ̀ṣọ́. Lẹ́kọ̀ọ́dì rí ìdíje ìdání òṣò Yinka. Òkúta ọ̀lẹ̀ ìrántà. Lẹ́ńtà ó kára rẹ̀ láníyàn. My brother,
bá sọ. Ayọ̀dọ̀tún káàrà lẹ́wọ̀n jayé. Jayé ọ̀ Ayọ̀dọ̀tún nínú fíìmù Alábí ìlànà ẹ̀ka ọba náà. Ayọ̀dọ̀tún nínú fíìmù lẹ́jà ìrìnkú tì mọ́jà. Wàhálà ọmọ ti ṣe yìí kò sí pé ègún ẹ̀rọ kọ̀ọ̀kan ọlọ́rọ̀ kọ̀ọ̀kan àbúrò mẹ́kù èèyàn tó burú tí ó kú ọjí bọ́yà ẹ má ṣe gbé náà ojú ẹ̀ ó ti rí ìka o ẹ̀pọ̀n gómìnà akẹ́bà ìjọba sọ ẹ̀tọ́jú ọ̀gá abẹ́lẹ̀ òwe dáadáa àwọn ní bàbá Dọ̀tun nínú múfì yóò wọ́n gbà wọn kálẹ̀ tí wọ́n á o àwọn náà gbà wọn kálẹ̀ tí wọ́n á nínú múfì yóò rábà yóò. Àwọn ọ̀gá rẹ̀ àwọn bàbá rẹ̀ ẹ̀jẹ̀ àdúgbò ẹ̀yin ni bàbá wa yìí lọ́gá wa máa sọ ẹ̀yin ni mẹ́tọ̀ tí wọ́n máa sọ ẹ̀yin làwọn àwọn olókè o àbá ẹ̀ka kọ́nẹ́kọ́nẹ́ ilẹ̀kọ́ dírí bọ̀ òkè èyí àti ìdí ọmọ kò sọ́kọ́ èyí àti àlàní èèyàn ẹ̀tọ́jú bọ́ láti àmúṣọ́ èyí àbúrò àgbà jẹ ká ẹ̀tọ́jú sáré bèèrè balo ogun ṣọwọ́n rẹ̀ ọ̀rẹ́ bá síláàtọ̀ balo ogun dání kálídì madam jajẹ lókèrè fọ́sẹ̀ balo ogun mọ̀ṣẹ́ bí ẹ̀kọ́ ṣe ìwọ̀lẹ́ o ọ̀ṣẹ̀ mi bọ́lá ẹ̀tọ́jú yẹ́rẹ́ èkó lẹ́wọ̀ mi súra ẹ̀wọ̀n ìjọba ẹ̀ṣẹ̀ àdókà Zainabu Bakare show. Yes, Bakare Jaye. Let's all see how this all. Mama Wura and Soya. Ecuador te Jaye. Alabio is a lot. But you know, Adegas, I sight it. Adegas, I sight it. Welcome, Messi Aime. Thank you. I told you, Salah. I told you, marketers. Bada. Corporate bishops, thank you. Fẹ́mi Adébáyọ̀, Fẹ́mi Adébáyọ̀. Ó mọ Akẹ́síkọ́lé náà pé bẹ́ẹ̀ Fẹ́mi Adébáyọ̀. Ìyáyé òdànù, ìyáyé òfé dàgbà o, Fẹ́mi Adébáyọ̀, Fẹ́mi Adébáyọ̀. Onílẹ̀kùn méje náà ń pè bẹ́ẹ̀ mọ̀ bá sọ, Fẹ́mi Adébáyọ̀. PCB dàpọ̀ sẹ́kítẹ̀ẹ̀tì at 50 ní January 2027 ọkùnrin bá tó. Fẹ́mi Adébáyọ̀. Oṣogianes London-based promoter ajé promoter ọ̀ṣẹ́ Mọ̀dàgàlì
Mọ̀dà Rafa, Mọ̀dà Euro, Mọ̀dà Tani, promoter Pasuma gbogbo United Kingdom, ó ṣe wọn kò dájú. Mọ́ni Adébáyọ̀ ẹni ọlá mi ìṣòro ṣe. Ọlọ́yà Àjíkẹ́. Ojebola Leah, all the way from London. Àjíkẹ́ ní ìwọ̀gbọ̀ ìyẹ̀ṣẹ́ bọ́lá. Ilé Bọ́lá ní àwọn dàbá kan. Ọmọ Jíbọ́lá Pasuma. Ìyá Kẹ́mi ọmọ ọ̀lẹ́ ọ̀yẹ́. Àwọn dámọ́ kìí. Ìyá ọmọ kìí ìṣòro ọ̀ṣọ́. Àjíkẹ́ wọ́n pẹ́. Ojú Kúdírà, ọmọ Àníkà Kúdírà. Mọ̀dá Ìwà, everybody thank you. Jayé lónìí bá kí gbogbo yìí hàn. Pẹ́kọ̀ àdúró ti yé mi. Kúdí láti London mọ́ mi Àníta Mọ̀dá Ìwà ń ṣe ọ́. Àbúrò Pasuma tuntun kan. Ẹ̀rín ti kẹjà. Látọ̀rí olórí ọmọ kàbítà jí. Àbọ̀ ní kàlídì mi ó tà lábí olò. Orí kàbítà jí. Ẹ̀kọ́ lọ́wọ́ àbọ̀dà yà lábí olò ọ̀yọ́ba. Ìlẹ́gbẹ̀ẹ́ Gúsà. Márosẹ̀. Gbogbo agbègbè yìí. Báyìí kò sọmọ náà tí ó jẹ́ àṣẹ. Báyìí kò sọmọ náà tí ó gbẹ́gẹ̀ ẹ̀sìn ọba sọ. Adégbé kò sọmọ náà tí àdégbé ogun ní alábí. Lọ́gbẹ̀ẹ́ kú sọ̀rọ̀ àròsọ ojú olójúmọ́. Nọ́mbà tiwa. Gbogbo kọ̀ǹpútà fílẹ̀ pátápátá. Afọbajẹ. Ọmọ gómìnà. Ọmọ gómìnà àwọn tí yáyí ìlérí ẹ̀rọ ògùn lè bá sọ. Ẹ̀ẹ́dì ọ̀fíṣàs. CSO, FRS, Federal Internal Revenue Services, gbogbo Àbújá. Báàsì ẹlòmíye báyé epo fún yọ ọ̀gbọ́n. Adémọ́lá, ilé barista Adémọ́lá, òkòkò Canada, kó kalẹ̀. Barista Adémọ́lá ni wọ́n pè òkòkò Canada àkànṣe. Alábù ẹ̀ẹ́sẹ̀ òun àgbà àkànṣe kan. Wọ́n lé àgbẹ̀bà àgbà sọ. Wọ́n lé àlíyà. Wọ́mí o, wọ́mí, àjíká orí, wọ́lá orí, aṣọ ọkọ̀ orí mi wọ́mí o, orí tí ó ń bẹ̀rẹ̀ dáadáa, wọ́mí o, àjíká wọ́mí o, aṣọ ọkọ̀ orí mi wọ́mí o, orí tí ó ń bẹ̀rẹ̀ dáadáa. Ṣẹ́ni kọ́ tó mú àwọn mi. Ṣẹ́ni kò tó mú àwọn mọ̀nà báàkà ọmọ mi, bọ́lá alẹ́ àwọn àti káyà ọmọ mi, má sọ pé orí mi wò mí o, wò mí owó dájú yẹ dáadáa. Omi o, má sọ pé orí mi wò mí, wò mí owó mi o. Thank you, once again. Thank you, Ramsas. For appreciate. CSO, FRS. Oh yeah.
èmi lànà bí àbáyọ tó jẹ́ ti bá lọ mú ọmọ sí àbọ̀lọ́. Kí ló fi? èmi lànà bí àbáyọ Ọ̀dọ́rù yẹn o. alábí àbáyọ alábí àbáyọ tó jẹ́ ti bá lọ kán ní owó pẹ́ ọmọ sí àbọ̀lọ́. Kí ló fi? ó dá àdúrà bẹ̀rẹ̀ o. Wọ́n bá jẹ́ ọdún jẹ láì. Thank you. Yanis, thank you. I took my water. Kò ní láti ìwọ́n kárẹ̀ ẹ̀ mọ́ ṣe wàhálà pọ̀. Màmá nípa ẹ̀rọ Ẹ̀wà yóò jẹ láì. mọ́dá ẹ̀rọ ọkùnrin. Ọdún mu tí. Oje bí honest thank you. Oje jàrí gbogbo kọtẹnu. Oje barista Démọ́lá Àlàmí Làbàgà yọ ọlọ́gbẹ́. Bàbá títí iye mọ̀ ṣe wọn lẹ. Ẹkùn náwó ọjọ́ kúdí màmá níta ṣe fẹ́fẹ́. Ó dúró tán. Kúdí màmá níta ṣe fẹ́fẹ́. Bọ́lá yá. Lèmi ní sáré ọ̀rọ̀ mẹ́ṣọ́ wọn. Going on, sir. I'm waiting. Ọ̀gá wọn mú sí dúró. Ilé máa ń sẹ̀ Gbẹ̀ngà. Àjíkẹ́ Ọláléà. Èèyàn tí ó fún ní ìlú. Olùmú ni ní wàhálà. Èèyàn tí ó fún ní ìlú sẹ̀. Olùmú ni ní wàhálà.